gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ gangan lọ́jọ́ tòní tí ń ṣe ọjọ́ Monday September 15 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tayọ̀ mọ́, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ òwúrọ̀ àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow wa, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò báyìí lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanranyan Aries tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní ẹ rí dájú pé gbogbo nǹkan tó dàbí àìdíà èyí tó ṣe é pẹ́ tí ń lò láti gbà pípẹ́ kẹ wá bẹyẹ fẹ́ wá túnṣe lé lórí, ẹ tún develop idea tuntun lọ́jọ́ tòní. Àwọn ọ̀nà tẹ́ ń gbéṣẹ́ yín gbà, àwọn ọ̀nà tẹ́ ń gbà ṣètọ́jú ìlera ara yín, àwọn ọ̀nà tẹ́ ń gbà ṣe ìgbésí ayé yín pẹ̀lú ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín ẹ wòye sí lọ́jọ́ tòní. Kẹ́ wòye sí ìyípadà ọ̀tun tẹ́ tún lè ṣe tá tún bí ìdàgbàsókè fún yín. Àwọn changes tó bá wáyé lọ́jọ́ tòní tẹ́ bá gbéṣe ó máa bí ìyípadà ọ̀tun fún ìgbésí ayé yín, ó sì jẹ́ pé ẹ máa nífẹ̀ẹ́ sí púpọ̀. Ẹ wá ní ìrètí pé ìgbésí ayé ọ̀tun ti dé, kẹ́ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, kí ẹ wà positive. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Kọ́lọ̀ orange wá jẹ́ kọ́lọ̀ èyí tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lọ́jọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ẹ prepare ara yín látàrí pé challenges tẹ́ òró kan tẹ́lẹ̀ ṣeéṣe kó fẹ́ jẹ lọ́jọ́ tòní. Kódà ẹ máa busy púpọ̀ láyé iṣẹ́ lọ́jọ́ tòní, ṣùgbọ́n disappointment ló máa jẹ́ fún yín látàrí pé nǹkan tẹ́ òró kan tẹ́lẹ̀ lórí ohunkóhun tí ẹ ń ṣe lọ́jọ́ tòní ó ṣeéṣe kó fẹ́ jẹyọ bí challenges. Ṣùgbọ́n kẹ́ mọ̀ dájú pé kòkò péréte péré lélẹ́yìí fẹ́ fi wáyé o, kì í ṣe nǹkan tó máa wáyé fún ìgbà pípẹ́. Kí ẹ fi ìgboyà kojú rẹ̀, kí ẹ sì ní ìrètí pé gbogbo nǹkan máa dìrọ̀rùn. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ara yín máa yá gágá dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lẹ máa enjoy ara yín dáadáa pẹ̀lú àwọn alásùnmọ́ yín àtàwọn olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Kò sóhun tó máa stress yín rẹpẹtẹ lọ́jọ́ tòní o, ṣùgbọ́n kẹ́yìn náà má wulẹ̀ jẹ́ kọ́rọ̀ iṣẹ́ wà lórí yín rẹpẹtẹ ju bó ṣe yẹ lọ. Ọjọ́ ìgbafẹ́ lọ́jọ́ tòní jẹ́ ẹ gbafẹ́ kẹ́ enjoy ara yín dáadáa, kẹ́ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló máa jẹ́ o, ọjọ́ ìdùnnú ló máa jẹ́ fún yín. Ẹ máa lè gbafẹ́, máa lè enjoy ara yín dáadáa lọ́jọ́ tòní. Ire owó máa wọlé fún yín dáadáa, àwọn ire owó tó ń wọlé tẹ́lẹ̀ á tún lékún sí dáadáa. Ọjọ́ tòní dára púpọ̀, kẹ́ gbìyànjú bó tiẹ̀ ṣe wọn bá àkókò díẹ̀ kẹ́ fi gbafẹ́, kẹ́ fi enjoy ara yín dáadáa pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ṣùgbọ́n kẹ́ rí dájú pé ẹ ń kọbi ara sí gbogbo nǹkan tó dàbí iṣẹ́ tẹ́ fẹ́ mójútó pátápátá tó ṣe kókó fún yín o, torí tẹ́ bá gbajúmọ̀ṣẹ́ dáadáa lénìí ẹ máa túbọ̀ rí gbámú sí ni. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri díò tàbí láàrin July 23 sí August 22 ìgbésí ayé yín lè yí padà kó dọ̀tun lọ́jọ́ tòní o, ó sì ṣeéṣe ká ìbàlẹ̀ ọkàn díẹ̀ fẹ́ wà fún yín lọ́jọ́ tòní o. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín pé gbogbo nǹkan kíkan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní àṣeyọrí lẹ máa ṣe. Ẹ wá wòye sí kẹ́ kíyèsára àwọn èèyàn láàyè iṣẹ́ yín lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kẹ́ láwọn tó ṣe pọ̀ máa fẹ́ lára yín púpọ̀ púpọ̀, wọ́n máa fẹ́ lára ògo yín díẹ̀ lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé ẹ ṣe prayer wípé kọ́ lọ ń gbé yín borí àwọn ọ̀tá onílara lọ́jọ́ tòní. Kí ẹ lọ́pọlọ pípé yín láti rí dájú pé ẹ tayọ dáadáa láàyè iṣẹ́. Ìtẹ́fi ní pé bí ẹ fẹ́ máa control èèyàn, ẹ má control ẹnikẹ́ni lénìí. Ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ní kẹ́ lò láti fi tayọ lénìí. Kẹ́ rí dájú pé ẹ tún kíyèsára pẹ̀lú gbogbo nǹkan tí ẹ bá ń sọ, kó má jẹ́ pé wọ́n máa fẹ́ misinterpret ọ̀rọ̀ yín lénìí, kó máa twist ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu pé ọ̀tọ̀ nìkan tẹ́ sọ, ọ̀tọ̀ nìkan tó máa gbé káàkiri pé lágbájá sọ báyìí tàmẹ̀dú sọ báyìí. Kẹ́ kíyèsára lénìí, kẹ́ má dá sọ́rọ̀ tí wọn pè yín sí àbí èyí tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́. Kò sì dára kẹ́ sọ̀rọ̀ àsọjù láwùjọ lénìí pẹ̀lú. Láílákì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:30 ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ìgboyà máa wà fún yín. Ẹ máa ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ lo gbogbo nǹkan wọ̀nyí lọ́nà tó máa gbà wọ́n gbésí ayé yín lọ́wọ́. Ẹ lò lọ́nà tó máa tayọ ìhùwàsí àti ìṣesí dáadáa yín lọ́jọ́ tòní àti ìgbàgbọ́ tẹ́ ní nínú ara yín dáadáa. Gbogbo ẹ̀ máa jẹ́ tó ṣe pé ó máa jáwọn èèyàn lójú, tó máa impress àwọn èèyàn lọ́jọ́ tòní. Ẹ lè invest lọ́jọ́ tòní tàbí kẹ́ bẹ̀rẹ̀ nǹkan tuntun. Ẹ lè bẹ̀rẹ̀ okòwò tuntun lénìí. Gbogbo ìtẹ́ bá kówó lé lórí lọ́jọ́ tòní á padà bí ire tó pọ̀ fún yín dáadáa lọ́jọ́ iwájú.
ẹ múra dáadáa lẹ́ni kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra tàbí láàrin September 24 sí October 23, ó ṣeé ṣe lọ́jọ́ tòní kẹ́ fẹ́ wòye sí àwọn ìṣòro yín dáadáa, kẹ́ fẹ́ wò kúlẹ̀kúlẹ̀, kẹ́ fẹ́ mọ solution, kẹ́ fẹ́ mọ ọ̀nà àbáyọ dáadáa lọ́jọ́ tòní. Ẹ wá gbọ́dọ̀ rí dájú pé mọ́kàn ara yín balẹ̀ lọ́jọ́ tòní. Ẹ má yára gbé ìgbésẹ̀ àbí yára pinnu lórí nǹkan tó bá jọ mọ́ ọkàn yín tàbí nǹkan tó bá jọ mọ́ nǹkan ẹ̀yin àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára, ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, gbogbo nǹkan máa padà rí bí ẹ ti ṣe ń fẹ́. Kẹ́ fọjọ́ tòní kẹ́ fi yọ gbogbo nǹkan tó dàbí ìgbà kó ta kókó mọ́ yín lára tó ṣe pé ẹ̀ ń wò pé bóyá kò wulẹ̀ ní bálò kankan fún yín mọ́. Kẹ́ rí dájú pé ẹ clear ara yín dáadáa lọ́jọ́ tòní. Bóyá èèyàn kan ni ò ní bálò sí yín mọ́ ni, bóyá aṣẹ́ kan ni, bóyá wà kan ni, bóyá àkọ́kọ́ ni ẹ̀ ń wò pé bóyá kinní gan kò wulẹ̀ fit mi mọ́, jẹ́ bẹ̀rẹ̀ sí upgrade. Ẹ lè wá ìkó padà fún lọ́jọ́ tòní. Ẹ mọ́kàn balẹ̀ kẹ́ gbà àlàáfíà láàyè. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ sì fi ìgboyà ṣohunkóhun lénìí pẹ̀lú. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ẹ lọ́jọ́ tòní láti fi rìláàsì dáadáa. Ó dára púpọ̀ kẹ́ lu àkókò àti ìgbà níwọ̀nba péréte láyìíká ohun tọ́lọ́run bá dá, ìyẹn láyìíká nature. Ìbàjẹ́gbé omi lẹ lọ, ìbàjẹ́ ní natural environment, ẹ ṣáà wà ní space tó ṣe pé nature ló kún bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Kẹ́ wá fara balẹ̀ jókòó, kẹ́ wá bẹ̀rẹ̀ sí ronú nípa ọ̀rọ̀ ara yín láti refresh mind yín dáadáa. Kẹ́ rí dájú pé ẹ ní ìrètí dáadáa pé nǹkan máa tún dára, nǹkan máa tayọ sí láwọn ọjọ́ tẹ̀ ń wò lọ́ọ̀kan yìí. Ẹ free mind yín, kí ẹ fi ìfẹ́ tòun tọ̀yàyà hàn sí àwọn ènìyàn. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ẹ create time fúnra yín dáadáa lọ́jọ́ tòní o. Látàrí nípa ṣe yín bí ìgbà pé kẹ́ bẹ̀rẹ̀ sí explore gbogbo ìgbésí ayé yín, kẹ́ wòye sí ọkàn yín, kẹ́ wòye sí gbogbo nǹkan tó ṣe pé ẹ̀ ń fẹ́ láti inú àtìta. Lọ́jọ́ tòní gbogbo nǹkan tí ẹ bá ronú jinlẹ̀ nípa ẹ̀, àwọn tẹ́ bá bàbọ̀ ọbẹ̀, ó máa jẹ́ ìtàwọn ṣe yín lọ́wọ́, táwọn family yín lọ́wọ́, táwọn ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín lọ́wọ́ pẹ̀lú. Kódà àwọn èèyàn tó rọ̀gbà yín ká, wọ́n á notice yípo padà ọ̀tún nú ìgbésí ayé yín lásìkò yìí. Lénìí kẹ́ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, kẹ́ sì mọ́kàn ara yín balẹ̀. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ eléruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, lénìí ìrínisí yín máa tayọ púpọ̀. Ọpọlọ yín á sì jí pépé dáadáa. Ó ṣeé ṣe kó ṣe pé ìbáṣepọ̀ yín àtàwọn tó ṣe pé ti jọ wà tipẹ́tipẹ́ kó túbọ̀ tún gúnrégé dáadáa sí, tàbí kẹ́kẹ́ tún ṣe alábàápàdé àwọn ènìyàn tuntun, kẹ́tún láwọn ọ̀rẹ́ tuntun àbáwọn tẹ́ẹ̀jọ máa bára yín ṣe tó jáwọn èèyàn tuntun lọ́jọ́ tòní. Ó tún ṣeé ṣe kí ẹ gba ọrẹ tàbí ẹ̀bùn kan látọ̀dọ̀ ọ̀rẹ́ tàbátọ̀dọ̀ ẹni tó súnmọ́ yín kan tó sì jẹ́ pé nǹkan náà mú kí inú yín dùn. Ó sì ṣeé ṣe kó ṣe pé nǹkan tó fún yín yẹn jẹ́ nǹkan tó ṣe pé yín gan ti ń fẹ́ láti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Lénìí kẹ́ rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn ènìyàn, ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Kẹ́ sì rí dájú pé ẹ dúpẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni tó bá ṣe dáadáa sí yín lénìí. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19, lọ́jọ́ tòní ẹ kíyèsára pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ lọ́jọ́ tòní o. Ẹ jìnnà sí bóyá à ń gọ́sìpù, à ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn, látàrí gbogbo nǹkan wọ̀nyí lè fa ìṣòro tó pọ̀ sínú ìgbésí ayé ọ̀tá yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára lénìí, kẹ́ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú bí ẹ ti ń sọ̀rọ̀ àtẹni tẹ́ ń bá sọ̀rọ̀ lọ́jọ́ tòní, látàrí pé ó ṣeé ṣe kí wọ́n fẹ́ misinterpret ọ̀rọ̀ yín tàbí kí wọ́n fẹ́ yọ àwọn ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tẹ́ bá sọ kó máa lo against yín. Ó sì jẹ́ pé kò ní sọ́gbọ́n tẹ́ fẹ́ dá sí. Wọ́n máa níṣẹ́ sọ ni ẹ sì máa ní bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ rí dájú pé ẹ compose ara yín dáadáa. Ẹ má sọ̀rọ̀ tó máa gbàkókò rẹpẹtẹ ju bó ti ṣe yẹ lọ. Ẹ sọ̀rọ̀ níwọ̀nba ṣókí ti dára. Tẹ́ bá sọ̀rọ̀ níwọ̀nba ṣókí, wọ́n á túbọ̀ pọ́n yín lé sí dáadáa láyè káyè tẹ́ bá wà lọ́jọ́ tòní. Kò sì ní sí risk pé bóyá ọ̀rọ̀ kan tẹ́ fẹ́ sọ, ó fẹ́ ní ọ̀rọ̀ burúkú kan nínú tó máa ń mú sọ́wọ́. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, kẹ́ má sọ̀rọ̀ àsọjù láwùjọ lénìí, kí ìrọ̀rùn lè wà láyìíká yín lénìí. Ẹ má finú tán ẹnikẹ́ni rárá, ẹ má gbára léèyàn rárá lénìí o. Ẹ gbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́, bí ẹ níṣẹ́ kan tẹ́ fẹ́ ṣe ẹ gbájúmọ́. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣe nǹkan yín létò ètò lénìí. Kẹ́ fọpọlọ pípé, ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kẹ́ fi ṣe ohunkóhun pẹ̀lú. Ẹ lè wọ blue, ẹ sì lè wọ white lénìí. Aago 2 ní ọ̀sán sí aago 5 ní ọ̀sán wá jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20, lọ́jọ́ tòní ẹ máa rí dájú pé gbogbo nǹkan tó dàbí iṣẹ́ tẹ́ fẹ́ mójútó àbí nǹkan tó ṣe pé ẹ ti ń fẹ́ mójútó láti jọ́ mẹ́ta, ẹ máa ṣe wọ́n láṣeyọrí tó sì jẹ́ pé inú yín máa dùn pẹ̀lú outcome rẹ̀ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó bá dàbí problem tó ti ń jà ràìnràìn nínú ọkàn yín
tàbí èyí tó ṣe pé ó ti ń dà yín láàmú látijọ́ mẹ́ta, gbogbo ẹ̀ pátá ló dàbí ìgbà pé ẹ máa mórí bọ́nu rẹ̀ pátápátá, ẹ máa ṣàṣeyọrí lórí rẹ̀ pátápátá. Ṣùgbọ́n láti mójútó ẹ ní láti rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀ púpọ̀ kí ẹ ní ìtẹríba púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn. Ẹ má kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun. Ẹ wà smart kí ẹ ní ìrẹ̀lẹ̀. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọlọ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.